like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Oya Eki ọmọlọ́lá o. Adé ọmọ Adé, Adé Jùmọ̀kẹ́ o, kú oríire. Àpáta dé oyè jẹ́ máa kí Adé Jùmọ̀kẹ́, ọmọ Adéníyì ọmọlọ́lá ló ní kíákíá. Olóríire alálùbáríkà ọmọ ní ṣe OMU Èkìtì ní ṣe lé bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ olómù apẹ̀ràn ọmọ ọlọ́rọ̀ agogo. Ọmọ amúdàsílẹ̀ mógún ẹrú pani àkúkú bẹ́ni lórí mọ̀ ìyájogbo ẹrú lọ lọ́nà òmù. Mo kí ọkú ọdún mo kí ọkú ìyèdùn àṣèyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè. O máa pẹ́ láyé ń bí o ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀. Bóyin bá ṣe tá gbéra ó dinú kókó ògì bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán á gbéra ó dinú sàrẹ̀ tó kọ́lé sí àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́lẹ̀ gbogbo ilẹ̀ kílẹ̀. Adé ọmọ Adé, Adé Jùmọ̀kẹ́ o, kú oríire. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more.